Pẹ̀lú ìtara bíi ẹmọ ni ọ̀gá ilé ẹ̀kọ́ ṣe rán àwọn èèyàn kí wọ́n lọ pe ìyá Àgbékẹ́ àti bàbá Àgbékẹ́ wá. Bí wọ́n ṣe dé, ọ̀gá ilé ẹ̀kọ́ ní kí lẹ̀ ń wò tírú nǹkan báyìí tó fi tóbi tó yìí ní ọwọ́ ọmọ kékeré lọ́mọ tó mọ̀wé, ẹ sì fẹ́ kí kíní jẹ́ ìtìjú fún lọ́jọ́ ọ̀la. Ìyá Àgbékẹ́ mí kanlẹ̀, ó ní màmá ẹ ṣe máa o, ohun tó ń bà wá nínú jẹ́ lẹ rọra sọ yìí. Kékeré la ti ń lo àgbo oríṣiríṣi láti tọ́jú ọmọ yìí, ṣùgbọ́n kò sówó kò ságbára láti mú lọ sílé ìwòsàn ni. Màmá tí ń ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ náà ní tẹ́ ẹ̀ bá tiẹ̀ lówó àti ṣe ìtọ́jú fọ́mọ, ṣé bí ẹ̀rẹ́ ti ké gbàjarè síta káwọn tó bá lè ràn yín lọ́wọ́ kó ràn yín lọ́wọ́. Irú àwa tá a jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ yìí, tẹ́ ẹ bá wá bá wa, á bá yín pariwo fáwọn tó lè ràn yín lọ́wọ́. Ìyá Àgbékẹ́ ní sẹ́rí ohun tó mú wa kúrò nílùú tá a wà nù tẹ́lẹ̀ o, torí àwọn èèyàn àlọ́ ni wọ́n máa ń gbọ́ wọ́n ń gbábọ̀ o. Tó bá ti lè gbọ́ pé wọ́n ní ọmọ ń ní ọwọ́ mẹ́ta àbí nǹkan, orúkọ burúkú ló máa fi máa pè, ó sì lè jẹ́ kọ́mọ ìfúnra rẹ̀ pàápàá ó mú ronú kó má lọ síra rẹ̀ léṣe. Àfẹ́kọ́jọ́ ọ̀la ọmọ yóò bàjẹ́ o. Ohun tí mò ń sọ ìpàápàá torí pé ọmọ yóò sí lórí ìjókòó mo ṣe ń sọ, ká ló wà lórí ìjókòó ni òun ò ní ṣe báyìí sọ̀rọ̀. Ní ọ̀gá ilé ẹ̀kọ́ bá ní kí ló dé tó sọ pé òun ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Ìyá Àgbékẹ́ ní tí nǹkan bá ń ṣe ọmọ tẹ́yìn mọ̀ kí nǹkan ohun tó jẹ́ kàyéfì ni, tẹ́ ẹ bá tún mú bàbára rẹ̀ lójú ọmọ òun lè kó bá àlàáfíà ọpọlọ ọmọ òun. Ìyá tí ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ náà ní òkú làákàyè òótọ́ lohun tó sọ ń bẹ̀ wọn. Bàbá Àgbékẹ́ bá ní ìyá wa ẹ dákun kí ni ohun tá a máa ṣe báyìí, ìrànlọ́wọ́ wo lè ṣe fún wa nísìnyí ẹ̀dẹ̀ tí mo ohun tó ń sọ ọmọ wa torí ó ti ṣetán nílé ẹ̀kọ́ yín báyìí ó ń lọ ilé ẹ̀kọ́ girama, kí la lè ṣe. Ìyá náà ní ó ní ẹnìkan tí mo mọ̀ ìmọ̀ ń ran gbogbo àwọn ọmọ tó bá nírú ìṣòro báyìí lọ́wọ́, wọ́n bá yín sọ fún ohun tó bá wí màá pè yín padà máa sọ fún yín. Síbẹ̀síbẹ̀ ẹ wá ilé ẹ̀kọ́ tó jẹ́ pé aṣọ tí wọ́n ń lò tí wọ́n máa ń wọ̀ ó tóbi dáadáa, ibẹ̀ ní kẹ́ fi ọmọ yìí sí torí ó mọ̀wé. N ò sì fẹ́ kí ìrònú pé nǹkan kan ṣe ó jẹ́ kí ìwé tó mọ̀ òun kó kúrò lórí rẹ̀. Ìyá Àgbékẹ́ ní lágbára Ọlọ́run èmi ò tiẹ̀ ní jẹ́ kẹ́nìkan kan jẹ́ kọ́mọ mi ronú. Ilé ẹ̀kọ́ tó bá ti máa jẹ́ kó máa ronú ń mú kó ń bẹ́ẹ̀ nítorí òun kọ́ ló dára rẹ̀ Ọlọ́run ló dáa. Ọ̀gá ilé ẹ̀kọ́ náà ní ó ṣeun ó kó àdúró ti ọmọ rẹ̀, báyìí ni wọ́n ṣe kó ń bẹ́ẹ̀ o. Ọ̀sẹ̀ kejì màmá tí ń ṣe olùdarí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí Àgbékẹ́ ti ṣe tán ó pe ẹni tó lóun fẹ́ bá wọn bá sọ̀rọ̀ lórí pé kó lè ran Àgbékẹ́ lọ́wọ́. Wọ́n pe ọkùnrin náà ní ọ̀gá Adé. Ọ̀gá Adé ìgbọ́n nípa ọ̀rọ̀ yìí ó sì sọ fún wọn wípé kí wọ́n jẹ́ kí àwọn ẹbí ìwá rí òun àti ìyá àti bàbá àti ọmọ tí wọ́n ń sọ yìí. Àgbékẹ́ àti ìyá rẹ̀ wọ́n sì lọ àti bàbá rẹ̀ wọ́n lọ sọ́dọ̀ rẹ̀ lóòótọ́. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ó ní ọmọ ọdún mélòó ni wọ́n sọ, ọmọ ọdún báyìí ni kó ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀kọ́ girama ni. Ọ̀nà dà ó lóun á máa san owó ilé ẹ̀kọ́ rẹ̀ láti ilé ẹ̀kọ́ girama ọdún kìíní ọdún kejì pé tó bá ti dé ọdún karùn-ún tá à ń pè ní SS2 òun á san ohun tó máa ṣe fún un. Bí bàbá Àgbékẹ́ ṣe gbọ́ ilé ó ní sà bóyá orí tẹ́ bá fẹ́ ṣe fún wa nísìn lórí ọ̀rọ̀ ọwọ́ ọmọ bí kẹ́ ẹ ṣe fún wa nísìn kó tó di kútù bàlágà sí. Arákùnrin náà ní ẹ má ṣèyọnu ẹ ṣàjẹ́ máa sanwó ilé ìwé ẹ̀ lọ́nà. Bàbá Àgbékẹ́ ní kò burú tó bá jẹ́ pé ohun tí Ọlọ́run ṣèyọ̀ǹda fún yín kẹ́ ẹ ṣe fún wa nísìn nìyẹn ẹ ṣeun. Wọ́n sì padà sílé. Arákùnrin yìí sanwó ọdún kìíní sanwó ọdún kejì sanwó ọdún kẹta nígbà tọmọ ìwá wà ní SS2 ó wá pe àwọn òbí rẹ̀ ó lóun fẹ́ kọ́yọ̀ǹda ọmọ ìfóun pé òun fẹ́ mú lọ sí ìlú ọba láti lọ ṣe iṣẹ́ abẹ fún ọwọ́ tó ti dàgbà lọ́wọ́ rẹ̀. Ìyá Àgbékẹ́ pe Àgbékẹ́ ó sì sọ ohun tí ọ̀gá Adé sọ fún. Àgbékẹ́ ní rárá ìyá mi ọkàn mi ò lọ lèmi ọmọdé ara mi kí n wá fi yín sílẹ̀ kí n wá máa lọ sí ọ̀dọ̀ ọkùnrin pé mo ti bàlágà ìyá mi. Ìyá rẹ̀ ní yàrá kí sẹ́kọ́ máa gbé ilé rẹ̀ wọ́n ní fẹ́ mú ọ lọ sí ilé ìwòsàn ni tó bá ti kúrò nílé wa báyìí wọ́n mú ọ lọ ilé ọba láti lọ ṣe iṣẹ́ abẹ ìfún ọ ni. Àgbékẹ́ ṣàní ìyá mi ọkàn mi ò lọ nígbà tí ìyá rẹ̀ wá pariwo mọ́ pé jẹ́ kí wọ́n san tí wọ́n ṣe fún ọ jẹ́ sọ̀rọ̀ bí ọkùnrin kan lè fẹ́ pẹ̀lú ọwọ́ mẹ́ta tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ni. Ọ̀rọ̀ ìdùn Àgbékẹ́ ó kúrò nínú ilé bọ́ síwájú ilé ó jókòó ó ronú tó ti ń ronú ó sunkún. Ìyá rẹ̀ padà wá bá ó ní ọmọ mi ṣùgbọ́n pa láti yẹ lẹ́yìn rẹ̀ ni mo jẹ́ gbogbo tó máa bá inú jẹ́ ń fẹ́ máa ṣe ń dẹ̀ fẹ́ máa sọ. Èmi ìyá rẹ̀ ò lè tì ọ́ sínú gálò ohun tó máa ṣe ẹ́ láǹfààní ni ohun tó ń sọ yé mi pé obìnrin ni ọ́ kò yẹ kó o lọ máa gbé lọ́dọ̀ ọkùnrin tó o mọ̀ rí láti ibì kankan ṣùgbọ́n ògbélé rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún wa ó lóun mú ọ lọ ìlú ọba kó o lọ ṣe iṣẹ́ abẹ ni. tọ́ Àgbékẹ́ gba kámú ọ ó sì ní kí ìyá òun jókòó sórí kan fóun kóun ṣe ìdánwò tó ń pè ní WAEC ní SS2 kó tó di pọ́n mú un lọ ọba lọ ṣe iṣẹ́ abẹ torí òun mọ ohun tí yóò tẹ̀yìn rẹ̀ jáde. Ìyá rẹ̀ ní lágbára náà aburú kò ní sí ọ́ wọ́n máa ronú báwọn wọ́pọ̀ ní sí ọ́ síbẹ̀síbẹ̀ ó ṣe ìdánwò òun ní SS2. Gẹ́gẹ́ bí gbogbo èèyàn kúkú ṣe mọ̀ pé Àgbékẹ́ ìwé ni orúkọ tó tún máa ń pè lẹ́yìn orúkọ rẹ̀ ó ṣe ìdánwò yìí ó sì pegedé gbogbo èsì ìdánwò rẹ̀ pátá ló dára. Lẹ́yìn tí Àgbékẹ́ gba èsì ìdánwò rẹ̀ ní ọjọ́ kan ọ̀gá Adé ìyẹn olùrànlọ́wọ́ Àgbékẹ́ ló bá wá sílé wọn ló bá sọ fún ìyá Àgbékẹ́ yìí pé ìyá Àgbékẹ́ ẹ bá mi kó ẹrù ọmọ yìí o ọlá òde òní yìí ló ń lọ ìlú ọba ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ni wọ́n máa ṣe iṣẹ́ abẹ yìí fún un ó dẹ̀ ní láti kúrò nílùú yìí ní ọ̀la òde òní yìí inú àwọn òbí rẹ̀ dùn gbogbo wọn sáré wọn ní kò burú wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó ẹrù rẹ̀
ọ̀gá Adé àti máníjà rẹ̀ ni wọ́n jọ wá. Orúkọ máníjà ọ̀gá Adé yà máa jẹ́ Àkànjí, ọmọ ọdún 25 ni. Iṣẹ́ bí wọ́n ṣe ń ṣe ìṣúná owó òun ni ó kọ́ ní ilé ẹ̀kọ́ yunifásitì tá à ń pè ní accounting, ó sì mọ iṣẹ́ ìdájúdájú. Òun lẹni tí ń bá ọ̀gá Adé bójútó gbogbo ilé iṣẹ́ rẹ̀ pátá. Ọ̀gá Adé ò lọ ilé ẹ̀kọ́ o, ṣùgbọ́n owó jí sí lọ́wọ́. Àwọn méjèèjì yìí ni wọ́n ìjọ wá o. Bí wọ́n ṣe ń kó aṣọ àti báàgì Àgbékẹ́ sínú ọkọ̀ náà ló ń rojú, lára rẹ̀ ṣà ń wọ́ tìkọ̀, bẹ́ẹ̀ lára ń ṣe é bákan. Ìyá rẹ̀ sọ fún ọ̀gá Adé, ó ní ẹ dákun, ṣé mo lè tẹ̀lé yín dé ọ̀dọ̀ yín? Kára rẹ̀ tiẹ̀ fi tú díẹ̀, tẹ́ ẹ bá ti dọ̀hún ń wọkọ̀ ń máa padà bọ̀ nílé. Ọ̀gá Adé ní kò burú. Bí wọ́n ṣe dé ilé ibi tí wọ́n mú Àgbékẹ́ dé, òun, máníjà, ìyá rẹ̀ àti ọ̀gá Adé wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀. Wọ́n wọ ilé ńlá náà, ilé rẹpẹtẹ tí ilé yìí rẹwà púpọ̀. Ìyá Àgbékẹ́ wojú Àgbékẹ́, ó ní Ọlọ́run máa ṣàánú wa o, orúlé tí wọ́n mú ọ wá, ó ga o. Nígbà tí ìyá Àgbékẹ́ ṣẹlẹ̀, Àgbékẹ́ náà rẹ́rìn músẹ́. Wọ́n wọlé o, wọ́n jókòó díẹ̀. Ìyá Àgbékẹ́ bá ní ẹ jọ̀ọ́, ẹ dákun ẹ má bínú, mo fẹ́ bá ọmọ mi ya fọ́tò nínú pálọ̀ yìí, ṣé mo lè yà á? Lákọ̀ọ́kọ́ ọ̀gá Adé fẹ́ ní rárá, ṣùgbọ́n kí ọ̀gá Adé tó ní rárá, máníjà tí ń ṣe Àkànjí ó ní àmádá ẹ yà á. Báyìí ni ìyá Àgbékẹ́ mú fóònù rẹ̀ kínkínní òun, ó ti rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan, ó ya òun àti ọmọ rẹ̀ tí àwòrán yìí pàápàá mú díẹ̀ nínú àwọn tó ń wà nínú pálọ̀ òun àti àwọn ẹ̀yà ara pálọ̀ òun. Bó ṣe ṣe òun tán, ó kí wọn ẹ ṣé o, ó sì bọ́ síta. Bó ṣe ń lọ, ọmọ rẹ̀ Àgbékẹ́ sìn nígbà tí wọ́n dé ta. Ìyá Àgbékẹ́ sọ fún Àgbékẹ́, ó ní ọmọ mi dákun máa bẹ̀ lọ́run káwa náà kọ́ lọ sí ẹjí ṣe wá lólówó o, ká má ṣe irú ẹgbẹ́ o. Ó wá ní lẹ́yìn náà sọmọkẹ́ àti ìrówó ra fóònù fún ọ, gbogbo ààyè àtàsìkò tó fẹ́ bá wa sọ̀rọ̀ lọ bá olóore wa kó sọ fún pé ó fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n jẹ́ kó o lo fóònù só gbọ́ ọmọ mi, Ọlọ́run fún ọ lálàáfíà o. Báyìí ni ìyá Àgbékẹ́ ṣe lọ. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tí ìyá Àgbékẹ́ fi ọmọ rẹ̀ Àgbékẹ́ sí ọ̀dọ̀ olóore wọn ọ̀gá Adé? Ẹ pàdé wa o ní apá kẹta ìtàn yìí, ẹ gbọ́ wọn níwọ̀n.